ẹ ti ń bá bọ̀ tí pé kò síbi tẹ́ ẹ lọ brọ́dà mi Habib brọ́dà mi Habib brọ́dà mi Habib kò síbi tẹ́ ẹ dé brọ́dà mi Habib brọ́dà mi Habib yasalunaka kọ́lé lẹ́yìn ni tẹ́ ẹ ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ti wá rí nísìn ìwọ àti brọ́dà mi Habib tẹ́ ń dá gbogbo ẹ̀rú tẹ́ ń bá gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ń ṣe gbogbo tẹ́ ń ṣe àwọn tẹ́ ń ṣe gbogbo ẹ̀ṣọ́ tó ń jòkó lóògùn bàbá wa tó yẹ sí pé gbogbo wa lájọ́ lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ níbi tá a ti ń gba lẹ́kṣọ̀. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Atọrọ ìkẹ́ àti gẹ̀fà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ìkẹ́ Allahu azza wa jal. Atọrọ ilé ìjẹta rẹ̀ kó má bá Ànábì wa Muhammad, kó má bá wọn ará ilé rẹ̀, kó sì má bá wọn sàhábà rẹ̀. Ẹ̀mọ̀ yà nínú Islam lórí sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Akirawa ìpẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, gbọ́nagbọ́n tí yasalunaka sọ. But ó ní clip kan tí mo kàn fi tí kọ́ nínú ọ̀rọ̀ jákujàku tí ó sọ yìí tí àwọn ará wọn gbé káàkiri. So clip yẹn ò wá sí lára eléyìí, àmọ́ fídíò kan náà ni wọ́n ti gé yẹ́lẹ́yẹ́lẹ́. So mo gbọ́ tí yasalunaka ń sọ nínú ọ̀rọ̀ tí ń fi ń fèsì fún àbúrò dáàdì wọn, èèyàn àbúrò Habibu. Ó ń sọ bẹ́ẹ̀ pé ààyè tó já sí wípé ẹ ti ń ṣe tafsir, ẹ ti ń ṣàlàyé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala, ẹ ti ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ ẹ̀sìn wo lẹ ń sọ ní markazi náà? Ila yasalunaka. Tafsir wo pàtó lẹ ń ṣe ní markazi? Èyí tó tiẹ̀ kàn mí jù nìyẹn. So in tó pàtàkì sí mi ni ìsọ pé ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn, ẹ̀ ń ṣe tafsir ní markazi, ẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ní markazi. Oye, èyí tó kàn mí jù nìyẹn. Kí lọ́rọ̀ ẹ̀sìn pàtó ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ń ṣàlàyé ń bẹ̀yìn tó ṣàǹfààní fáwùjọ? Ká fún wa ká gbọ́. So tó bá dijọ́ mi yasalunaka jẹ́ ń yá ọlọ́pọlọ. Ó sọ pé ààyè ibi tẹ́ ẹ̀ ti ń bẹ̀sìn jẹ́, ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń da ẹ̀sìn rú, ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń fi àìmọ̀kan ẹ̀ ti fi ń sọ̀rọ̀, ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń fi òdo àti emotion ẹ̀ ti fi ń ṣe kíni, ẹ̀ ti fi ń sọ̀rọ̀. So ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń bú àwọn sàhábà Ànábì, ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń present àwọn sàhábà Ànábì fún àwọn èèyàn bí ẹni tí ò jámọ́ nǹkan kan, wal iyadhu billah. So ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń ba Ànábì ọ̀sálàmù, ẹ̀ ti ń ba lórúkọ jẹ́, lórúkọ pé hadith kan ò ṣe kíní kan, tó sì já sí pé òdo àìmọ̀ kan orí yín òun lẹ́ ń tì bọnú gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí. So gbogbo àwọn nǹkan yìí ló yẹ kó ṣe kíni, ló yẹ kó kà mọ́ intẹ́ ń ṣe ní kíni, tẹ́ ń ṣe nínú agbo yìí. So àmọ́ pé ẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn wo? Ọ̀rọ̀ ẹ̀sìn wo? Ó ní ẹ̀ ń bẹ̀sìn jẹ́, ẹ̀ ń bá àwùjọ jẹ́, ẹ̀ ń da ìlú rú, ó yé báyìí, pẹ̀lú àwọn àìmọ̀kan àtòdó tẹ́ ń fọ́n káàkiri yún, ó yé báyìí. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ó wá rí nípa ti àfẹ́sà ọba àti ẹ̀kan sí jákujàku yún, ó yé lẹ́yìn òfin bẹ́ẹ̀ kàn wá lọ títí, àyàfi tá a bá kàn fẹ́ ní tàlíkù díẹ̀ ráńpẹ́ lórí rẹ̀. So ìrẹ yasalunaka, ṣé tá àfẹ́sà ọba bá sọ pé ogún bàbá àwọn ni, ṣé wọ́n jẹ̀bi ni? Sógún bàbá rẹ̀ ní markazi ni? Ṣebí wọ́n ní kó wá kéwú nínú ogún Sheikh Adamu tí wọ́n fi kalẹ̀ tí ń ṣe markazi, sógún bàbá ti ẹni? So tí àfẹ́sà ọba bá sọ pé ogún bàbá àwọn ni, wọ́n àti ìṣejù rárá àti rárá. Ṣé ìṣogún bàbá wọn ni? Sọ pé kí ìṣogún bàbá wọn dá. So àbí Habibu tó kó yín jọ sábẹ́ òun ló ní ni? Ṣé Habibu tó kó yín jọ sábẹ́ òun ló ní ni? Ó yẹ ká Habibu máa dúpẹ́ pé òun ò nínú àwọn ọmọ ìyá àbá àwọn ọmọ bàbá àwọn ẹni tó já sí wípé so àpátápá ara ni wọ́n. Ó yẹ kó máa dúpẹ́. Ó yẹ kó máa dúpẹ́. Ó yẹ kó máa dúpẹ́ pé òun ò ní ẹni tó lè dá wa, òun ò lẹ́ni tó lè dá wàrà nù tí ò lè fún wàrà nínú àwọn ọmọ ìyá àbá àwọn ọmọ bàbá. Ìtọ́jú yóò bá ti rí ń bẹ̀ yún, kì í ṣe gbogbo àwọn jágbàjàgbà tó ń jókòó tó ń sọ lórí ogún àwọn ológun. So ìwọ jà fún ogún bàbá rẹ̀. So bóyá tí bàbá rẹ̀ bá sì wà láyé,
so ṣàlàyé fún bàbá rẹ̀ pé tọ̀ ìrẹ bàbá abẹ́gbọ́ so ẹ tètè sọ àsọlẹ̀ báyìí o kí wọ́n pín ogún yín tí bàbá ti sí láyé mọ́ o nǹkan kan bẹ́ẹ̀ o óyé so kí àkọ́bí yín kan àbí kejì yín kan àbí kẹta yín kan kọ́ mọ́ wàá gbẹ́sẹ̀ lórí ogún yín bí lágbájá ṣe gbẹ́sẹ̀ lórí ogún bàbá rẹ̀ o. So now ìrẹyẹs alúnákà àwọn ọmọ Sheikh Adamu wọ́n ní ráìtì àti sọ pé ogún bàbá àwọn ní kíní yìí kí wọ́n pín lábẹ́ ṣẹ̀ríà. So ogún yìí ti tó pín látọdún yìí ọdún kèlórè tí bàbá Adamu ti kú rahimahullah. So tí kan náà ọmọ wá jáde lónìí tó ń sọ pé so kìnìkan lórí ogún bàbá wọn àti ìṣe jù wallahi wọn àti ìṣe jù ìwọ gan ló mọ̀ tó ń ṣe àtàwọn ìyókù rẹ̀. So óyé ẹ̀rí báwọn irú wọn ni wọ́n máa bú àwọn èèyàn pẹ̀lú àwọn òbí wọn máa sọ pé wọn ní bíbí ẹni bíbí òun lẹ̀ ń ranjú mọ́ ogún ológun ẹ̀ sí lè ranjú mọ́ ogún ìdílé yín. So kálẹ̀ bá ní bíbí ni ogún ológun kọ́ lẹ̀ ranjú mọ́ báyẹn ogún bàbá yín ogún ìdílé yín òun lẹ̀ lọ ranjú mọ́ gangan. So ogún àwọn ẹni tí wọ́n bí òun lẹ̀ lọ ṣe kí ni lẹ̀ lọ ranjú mọ́. So àmẹ́wàá tẹ́bà tì síbẹ̀ yun bí pé bọ́yá ó tayọ pé ẹ wá kéwú ń bẹ̀ so fún délé yìí tí àfáàyùn tí Sheikh Sawwan bá sọ̀rọ̀ lálàsẹ ìgbésí ayé gbogbo yín kò tí jù oye. So àmọ́ eléyìí ò pàtàkì ká ṣe kí ni ká dá sí àmọ́ ìgbà tí mo rí pé òun fi àìnílàkàyè òun fi hàn nú ọ̀rọ̀ rẹ̀ bí pé bọ́yá wọn ní ráìtì àti sọ pé ogún bàbá àwọn ni nǹkan kan bẹ́ẹ̀. So torí ẹ̀ mo ṣe fi jú ọ lára pé ṣé wò ní bàbá tó lè lọ kílèmù ogún ẹ̀ ni kí ni ń dùn ọ́ sí kí ni ń ta ọ́ lára sí kí ni ń bà inú jẹ́ sí. So ìwọ náà lọ ṣe tafsiri ń bi ogún bàbá rẹ̀. So kí àwọn ọmọ Sheikh Adamu náà máa wá ṣe tafsiri ń bi ogún bàbá wọn ló bá parí náà o. ẹ̀yin kí ní ìṣe wá ya òpè báyìí káì subhanallah èmi ò ríro àwọn eléyìí rí o wallahi ẹ worst gan Allah bẹ́ẹ̀ dà yóò fọ́nà mẹ́.